Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní gbogbo ibi tẹ́ bá ti ń gbọ́ mi. Orúkọ mi ò yí padà, Kọ́mi Lámìdá Kànbí, agbóyájú ọkùnrin ogun, ẹni tí ẹ̀dọ̀ mi ẹni mọ owó èmi lọmọ wọn nílé Oníyọ̀lé, ọmọ àfìmíjẹ̀kára ọmọ Ìbàdàn. Mo mú ìròyìn pàtàkì wá síwájú ní àṣàrọ̀ yìí àbí ní àṣálẹ́ according to time tí ẹ bá ń gbọ́ mi ní ọwọ́lọ́wọ́. Mo fẹ́ kí gbogbo wa ká mọ̀ wípé Yoruba Nation ó ti di dandan kí a gbà á. Àwa ní fi ẹnì kankan ṣe àwátì nígbà tí a bá gba Yoruba Nation. Àwọn nǹkan àṣírí tí mo fẹ́ máa sọ fún wa nípa ẹni tí ó da ìrìn àjò Yoruba Nation wò ní ọdún 2022 kò kí ń ṣe ẹlòmíì, ẹni tí gbogbo yín mọ̀ ni, tí gbogbo yín tí ẹ mọ̀ káàkiri ní gbogbo àwọn social media ọ̀dàlẹ̀ ilẹ̀ Yorùbá tó jẹ́ wípé wọn mọ̀ nǹkan tí wọ́n ń ṣe. Wọ́n ti ń fi orí wọn tí ó yẹ kí wọ́n máa fi reason, wọn fi reason mọ́. Àtẹ́lẹ̀ ẹsẹ̀ wọn òun ni ibi tí ọgbọ́n wá wà. Ẹni tó bá dẹ̀ ti ń fi ọgbọ́n tó yẹ kó máa fi orí rò tó ti fi sí abẹ́ ẹsẹ̀ tó wá fi ń tẹ̀lé jàùjàù, ṣé ọ̀rọ̀ làákàyè àbí nǹkan làákàyè máa jáde láti orí onítọ̀hún? Àwọn tó jẹ́ wípé wọ́n ti brainwash wọn totally ni wọ́n. Ẹ jẹ́ kí n má gbà yín lákòókò púpọ̀ jù. Àwọn ọkàn wà tí ó yẹ kó ṣẹlẹ̀ ní ọdún 2022 kí a tó mú December rárá ní àwọn bàbá wa kan ni wọ́n ti ń pèlò bí àwọn more than 27 nation ni wọ́n ti ń support Yorùbá. Tí 27 nation tí wọ́n bá ti ń support Yorùbá, a sì nílò àwọn at least a sì nílò 50. Wọ́n sì ń convince àwọn 50 tó kù via bàbá wa kan tí wọ́n ti gbé igbá ìbò ní ìlú Amẹ́ríkà. Wọ́n ti gbé igbá ìbò ní ìlú Amẹ́ríkà. Àwọn àti àwọn leaders wa tí a mọ̀, tí gbogbo ọmọ Yorùbá mọ̀ pé yes, àwọn ni leaders wa. Àwọn ni wọ́n pẹ̀lú gbogbo bí ọ̀rọ̀ Yorùbá ṣe máa ní lọ síwájú láì pariwo síta. Wọ́n ń ṣe ní abẹ́lẹ̀ ni. Wọ́n ń ṣe ní abẹ́lẹ̀ tí mo mọ̀ sí dáadáa, tèmi gangan fúnra mi tí mo mọ̀ sí as an IT expert, information technology. Òun lẹ ṣe rí pé ọ̀rọ̀ èmi àti ìyá wọn Onítìrí kò lè wọ̀, kò dẹ̀ lè wọ̀ láyéláyé táyé máa fi parẹ́ ni. Ìyá Onítìrí tó lè sọ pé spirit òun kò ṣiṣẹ́ pẹ̀lú Comrade Lamid, definitely òkùnkùn àti ìmọ́lẹ̀ wọn ò lè jọ ṣiṣẹ́ papọ̀ nítorí pé ìmọ́lẹ̀ gbé òtítọ́ sọ́wọ́, òkùnkùn irọ́ ni ó gbé wá. So bó ṣe jẹ́ nìyẹn. Ẹ̀yin èèyàn mi, ẹ má jẹ́ ká mú kí n fa ọ̀rọ̀ yìí gùn. Màá dárúkọ àwọn bàbá wa mẹ́rin tí wọ́n ti wá bí ọ̀rọ̀ Yorùbá ṣe máa ní lọ síwájú. Bàbá wa Professor Banji Akintoye tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ wọn. Bàbá wa Adéníran àti bàbá wa Òsénì. Ó yà yín lẹ́nu pé mo dárúkọ bàbá wa Òsénì. Ẹni tí gbogbo yín, tí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tí wọ́n ti dín lójú, tí wọ́n ti blindfold yín pé èèyàn burúkú ni politician ló ń ṣiṣẹ́ fún, ìgbà wo kò ṣàsùn. Láì mọ̀ wípé ẹni tí ó fẹ́ ṣe okùn ìfà bí a ṣe fẹ́ gba Yorùbá Nation ní kíákíá. Àwọn bàbá tó jẹ́ wípé wọ́n ti kọjá 70. Ẹ jọ̀ọ́, àwọn tó lùlù wa ní location 419 ṣé wọn ju 70 lọ, wọn ju 60 lọ. Àwọn bàbá yìí wá wò pé kò yẹ kó máa lọ bó ṣe ń lọ yìí. Káwọn tó fi ayé sílẹ̀, káwọn ní ipa tí àwọn fẹ́ kó nínú ayé Yorùbá, nínú ayé àwọn ọmọ Yorùbá káàkiri gbogbo àgbáyé. Àwọn ni a wá sọ dọ̀tá, ni àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní bu ẹnu ẹ̀tẹ́ lù tí wọ́n ń ṣépè fún wọn lórí social media. Àwa ò kì í ṣépè nítorí pé ọmọ tí wọ́n bí ire tí a tún túnra wa bí ni. Wọn ò kọ́ wa bẹ́ẹ̀ ká ṣépè fún ọmọ Yorùbá. Wọn ò kọ́ wa pé ká bú àgbàlagbà, be it ọmọ Yorùbá àbí ẹ̀yà òmíràn. Wọn ò kọ́ wa bẹ́ẹ̀. So kí ni mò ń sọ ni wípé àwọn bàbá yìí wọ́n ti pèlò
bí a ṣe máa gba Yorùbá Nation tí wọ́n dẹ̀ ń finú tọ́ ìyá onítìrí. Mo believe wípé gbogbo àwọn ìrìn àjò tí à ń rìn, tí wọ́n ń rìn nígbà yẹn, bàbá fi inú tọ́ ìyá onítìrí. Gbogbo nǹkan tí wọ́n ń ṣe ní abẹ́lẹ̀ ni bàbá fi lọ ń sọ fún ìyá onítìrí. Mi ò tíì ṣe interview fún bàbá o, but mo nígbàgbọ́ pé bàbá ò kì í ṣe ẹni tó jẹ́ wípé ọmọ Yorùbá lè máa wẹnu ẹ̀tẹ́ sí. Bàbá wà open minded. Bàbá ready láti accommodate anybody as long tí o bá ti ń sọ Yorùbá. Wọ́n ní vent ẹ o, bàbá ò ní vent ẹ bóyá ọ̀dàlẹ̀ lélẹ́yìí o. Bàbá ò ní doubt mind fún ọmọ Yorùbá kankan. Bí bàbá yẹn ṣe rí nìyẹn. Wọ́n ò ní doubt mind fún ọmọ Yorùbá kankan. Kí la wá ń sọ? Ẹ̀yin ọmọ Yorùbá, ẹ wá bẹ̀rẹ̀ sí ní pè bàbá yẹn lórúkọ. Kọ́lọ́run kó gbà wá, kọ́lọ́run kó ran àwa Yorùbá lọ́wọ́. Wọ́n máa ń sọ pé ìjà Yorùbá ò ṣe é jà. Irọ́ ni, èmi believe pé irọ́ ni. Until tí a bá bẹ̀rẹ̀ sí ní àtàkì àwọn tí wọn ò fẹ́ kí ìjà Yorùbá ṣe é jà, àwọn tí a máa kọjú sí nìyẹn. Àwa níwá jẹ́ àwa sọ̀rọ̀sọ̀rọ̀ nìkan la máa kọjú sí wọn. Àti ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ wa nílé, àtẹ̀yin tẹ̀ ń wò wá, ẹ jẹ́ ká kọjú ogun ti ẹni tí ó fẹ́ fa ìfàsẹ́yìn fún Yorùbá Nation. Ìbúra tèmi bú ni wípé nǹkan tó bá máa mú Yorùbá Nation kó má wá sí ìmúṣẹ, kí Ògún kí ó fi ẹ̀jẹ̀ mi wẹ̀. Àìmọye ọ́fà oríṣiríṣi. Èmi ò kì í ṣerú owó ni. Tí bá jẹ́rú owó, máa ti tẹ̀lé Bọ́lá Tinubu. Kò ń ṣe pé a lè tẹ̀lé Bọ́lá Tinubu. Kò ń ṣe pé a lè develop application fún Bọ́lá Tinubu. Kò ń ṣe pé a lè ṣe oríṣiríṣi fún bàbá wa Bọ́lá Tinubu. A lè ṣe 10 fún wọn. But mo wò pé kí ni àǹfààní tí mo fi wà nínú Yorùbá Nation tó wá jẹ́ wípé Bọ́lá Tinubu tó fẹ́ ṣe president fún Nàìjíríà ni màmá wa bá ṣiṣẹ́. Mo ní rárá pé mi ò lè ṣe. Wọ́n fẹ́ gbé owó ribiribi, wọ́n fẹ́ gbé sílẹ̀ fún mi níwájú Ọlọ́run àti èèyàn tí a kò gbọdọ̀ pè jẹ́rìí rọ́. Èmi ni mo tẹ́rọ ara mi pa pé ṣé màá wá ti torí owó, màá wá da ìran 50 years generation of Yoruba people to come, màá wá dànù ni? Àbí màá wá gbà lé ní, màá ta ọjọ́ ọ̀la àwọn ọmọ ti tèmi, àbí àwọn ọmọ ti ti yín? Èmi ò kí ń ṣe ọmọ àlè Yorùbá. Èmi Yágbóyájò Àkànbí, Yágbóyájò Lamid ló ń sọ̀rọ̀. Mi ò kí ń ṣe ọmọ àlè Yorùbá. Ìdí nìyí tí mo ṣe sọ pé màá jáde. Màá fẹ́ kẹ́ wo fọ́nrán yìí. Tíntìní ló kù ká gba Yorùbá Nation. Tíntìní òun ni ó kù kí a gba Yorùbá Nation. Bọ̀ kí ló ṣẹlẹ̀? Bí wọ́n ṣe ń prepare, bí wọ́n ṣe ń plan ẹ̀, gbogbo ẹ̀ ni bàbá Bánjí Akíntóyè ni wọ́n fi ń tó Ìyá Onítìrí létí. Òun ni ẹ ṣe gbọ́ tí Ìyá Onítìrí ń sọ pé òmìnira 2022 ó fẹ́ gba glory iṣẹ́ tí wọ́n ń ṣe ní abẹ́lẹ̀ ni. Mo tuntun sọ, gbogbo bí bàbá ṣe fi inú tọ́ Ìyá Onítìrí tó jẹ́ wípé tí wọ́n bá ti ń ṣe meeting tí bàbá ń sọ pé ibi tí a báṣẹ́ dé rèé, ibi tí a báṣẹ́ dé rèé, wọ́n ń sọ fún Ìyá Onítìrí. Ìyá Onítìrí ń wo bàbá bí ẹni tí ẹnu bàbá ò bò. Kò dẹ́ ṣe pé ẹnu bàbá ò bò, bàbá ò ní nǹkan tí wọ́n fẹ́ máa hide fún ọmọ Yorùbá tí ó sọ pé òun gbé òtítọ́ sí ọwọ́. Pẹ̀lú bí ìyá yìí ṣe wọlé pẹ̀lú petition, pẹ̀lú bó ṣe wọlé pẹ̀lú petition, I believe wípé ó fẹ́ gbà wá sílẹ̀, pé ó tún ní ọ̀nà mìíràn tó fẹ́ gbà láti fi gbà wá sílẹ̀. Tẹ́ bá rántí, má ṣe gbogbo àwọn fídíò yẹn, mo máa review past, present àti future ilẹ̀ Yorùbá. Máa review ẹ̀ very very soon, ẹ̀yin èèyàn mi. Ẹ má bínú pé ó pẹ́ mi kí n tó bẹ̀rẹ̀, kí n tó jáde.
ó tójọ́ mẹ́ta. So bàbá fi inú tọ́ Ìyá Onítìrí ni. Wọn ò mọ̀ pé gbogbo bí wọ́n ṣe ń bá sọ ni ó ń gbé information yìí lọ bá àwọn tí wọ́n rán níṣẹ́. Bí wọ́n ṣe ń bá Ìyá Onítìrí sọ ní abẹ́ aṣọ, àìmọye àwọn ọ̀rọ̀ tí bàbá Bánjí Akíntóyè tí wọ́n sọ fún èmi kékeré yìí, but mi ò tó bẹ́ẹ̀ láti sọ síta nítorí pé mo fẹ́ kí ilẹ̀ Yorùbá kó wá sí ìmúṣẹ ni. Èmi ò tó bẹ́ẹ̀ láti sọ síta. Mi ò dẹ̀ lè lo against bàbá wa Bánjí Akíntóyè nítorí pé ọ̀nà bí Yoruba Nation ṣe máa bọ́ sí kí wọ́n lè lọ jíyìn rere fún Ọlọ́run pé àwọn ṣe ìwọ̀n tí àwọn lè ṣe lórí ọ̀rọ̀ Yorùbá nígbà tí Ọlọ́run bá sọ pé ó tó gẹ́, ọmọ mi máa bọ̀ nílé. Bàbá ti sọ́rí nínú ọ̀rọ̀ wọn. Wọ́n ní kí ni nǹkan, ojú wo ni àwọn fẹ́ fi wo bàbá Awólọ́wọ̀ tí àwọn bá wọn pàdé lọ́run. Ojú wo, àbọ̀ wo ló fẹ́ já fún bàbá Awólọ́wọ̀ pẹ̀lú gbogbo training, pẹ̀lú gbogbo nǹkan tí bàbá Awólọ́wọ̀ ti sọ fún wọn. Ẹ wo years yẹn, kẹ wá wò ìgbà tí bàbá Bánjí Akíntóyè sọ pé ó tó gẹ́ fún Nàìjíríà. Ẹ jẹ́ ká jáde kúrò nínú ìjọba Nàìjíríà yìí. Àdẹ̀ ṣe nǹkan tí ò dáa. Lábẹ́ òfin, a ní ẹ̀tọ́ láti gba òmìnira. Nítorí pé amalgamation àti máa ń sọ fún yín ó expire ní ọdún 2014. Amalgamation expire ní ọdún 2014. Ìgbà yẹn ni Nnamdi Kanu jáde o. Nnamdi Kanu ò jáde ní 2013 o. Nnamdi Kanu ò jáde ní 2012 o. Nnamdi Kanu ò jáde ní 2010. Ó ní sùúrù débi pé tí amalgamation tí ó so wá pọ̀ tí ó bá expire ní ọdún 2014 lòun á tó bẹ̀rẹ̀ sí ní ṣe kíni jìjàgbara fún àwọn ẹ̀yà àwọn ọmọ Ìgbò. Ṣé rí pé gbogbo táìmù yẹn èmi gan ti ń sọ pé Nnamdi Kanu mọ̀ nǹkan tó ń ṣe. Tí Ìgbò Biafra tí wọ́n bá lè kúrò ní ara Nàìjíríà, mo máa nationalize ara mi ní abẹ́ Biafra. Ní abẹ́ Biafra máa nationalize ara mi. Gbọ̀ngbà tí mo rí tí ó di ọdún 2020 tí mo rí Yoruba Nation, inú mi dùn. Mo gbé gbogbo project Biafra mo gbé dànù. Mo bẹ̀rẹ̀ sí ní ṣe kíni, mo ń support ẹ̀yà mi pẹ̀lú ẹ̀bùn tí Ọlọ́run fún mi. Ọlọ́run sọ pé ẹ̀bùn kẹ́bùn tí Ọlọ́run fún wa ká lò fún ẹ̀yà wa, ká lò fún ògo Ọlọ́run. Kí ni ògo Ọlọ́run? Báwo lẹ ṣe fẹ́ lo ẹ̀bùn tí Ọlọ́run fún yín fún ògo Ọlọ́run tí ó bá tí ẹ bá lò fún ẹ̀yà yín? Kí ni ògo àwọn ẹ̀yà yín? Ni ògo ọjọ́ ọ̀la. Ẹ̀bùn kẹ́bùn tí bàbá fún wa ká lò fún ògo rẹ̀ pẹ̀lú ìgbéraga kọ́, pẹ̀lú ìjọra ní lójú kọ́. Nítorí pé Ọlọ́run ló fún ni, Ọlọ́run ló sì lè gbà. Tí a bá lò bó ṣe fẹ́, á gbà lọ́wọ́ wa, á gbé fún ẹlòmíì tó lè lò. So mo ní àǹfààní láti close mọ́ bàbá wa Ọ̀túnba Òsénì. Bàbá wa Ọ̀túnba Òsénì, wọ́n dẹ̀ pè mí lábẹ́ aṣọ. Àwọn fẹ́ declare Yoruba Nation níwájú Ọlọ́run àti èèyàn tí a kò gbọdọ̀ pè jẹ́ irọ́. But ìgbà tí bàbá ti sọ fún Ìyá Onítìrí, tí Ìyá Onítìrí bẹ́ jáde tó sọ pé nínú oṣù báyìí àwọn declare Yoruba Nation, kò sí ẹnì kankan tó tún gbọdọ̀ declare Yoruba Nation. Ẹ jọ̀ọ́, ṣé àwọn tí wọ́n ti ń support Yoruba Nation, tí wọ́n ti support Yoruba Nation tán, tí wọ́n kàn dúró de declaration national leader Yorùbá fúnra rẹ̀, àti prepare bí a ṣe fẹ́, wọ́n ti prepare ọjọ́ tí bàbá àti bàbá Adéníran àti bàbá Òsénì àti bàbá wa Àgbẹ̀dẹ tí wọ́n máa ṣe program lórí national TV tí mo ti pẹ̀lú ẹ̀ sílẹ̀. Máa fi flyers tí mo ṣe tó yẹ kí a share jáde, máa fi wọ̀nyí níwájú Ọlọ́run àti èèyàn tí a kò gbọdọ̀ pè jẹ́ irọ́.
ọdún 2022 ni mo ṣe flyer yìí. Ẹsẹ̀kẹsẹ̀ tí Onítìrí bẹ́ síta tó bẹ́ jáde ni wọ́n pè mí pé kí a paná jíjáde declaration, pé káwọn wo nǹkan tí Onítìrí fẹ́ ṣe nígbà tó jẹ́ wípé ó ti declare, pé wọ́n bẹ̀rẹ̀ sí ní bá bàbá Bánjí Akíntóyè jà pé ṣé ẹ tẹ̀ níyàn kan tó ń bá yín ṣiṣẹ́ lábẹ́lẹ̀ kẹtẹ tí wọ́n á disturb wa. Ìkíní yẹn ká bàbá lára, bàbá jáde nígbà yẹn náà wọ́n sọ gbogbo àwọn fídíò yìí, gbogbo evidence yìí náà ló wà lórí social media, gbogbo evidence pé bàbá pe ìyá Onítìrí pé ọmọ mi ó ń bá iṣẹ́ táwọn ń ṣe jẹ́, àwọn dẹ̀ ń pè ẹ́ kí wọ́n kó fi kó sọ ìgbésẹ̀ tí wọ́n ń gbé so that àwọn á lè mọ bí wọ́n ṣe máa limit títí wọn, káwọn bo ti tiẹ̀ bóyá ti tiẹ̀ ló máa tètè gbà wá kúrò nínú Nàìjíríà. Òun ni bàbá ṣe ń pe ìyá nígbà yẹn tí ìyá yẹn tí ò correspond, tó sọ pé tí òun bá bàbá Bánjí Akíntóyè ṣe òun máa kú. Ibẹ̀ lẹ́ máa ti mọ̀ pé wọ́n gbé iṣẹ́ fún Onítìrí ni láti Dagbóru, láti da gbogbo ẹbí, láti da ìjà lọ sí àárín àwa ọmọ Yorùbá. Wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú Yorùbá World Media. Gbogbo ìgbà yẹn mo bẹ̀rẹ̀ sí ní pariwo, mo ń jà fikafika pé àwọn YSDM, àwọn bàbá, ó yẹ kí wọ́n tẹ̀lé defend the Yorùbá World Media, kó tẹ̀lé sọ pé irọ́ o, Yorùbá World Media òótọ́ ló gbé sọ́wọ́, irọ́ ni wọ́n gbèjà wa o. Kò sẹ́ni kankan tó gbèjà Yorùbá World Media o. Wọ́n dá wa dá ìṣòro wa ni o. Wọ́n ò dẹ̀ lè threaten kankan ní àárín wa pé wọ́n fẹ́ pa ìkọ̀kan láàrin wa, kí gbogbo wa máa pawọ́pọ̀ láti jáde láti jẹ́ kí gbogbo àgbáyé mọ̀ pé à ń gba threaten ní abẹ́ aṣọ o, wọ́n ń threaten ayé wa o. Ìyẹn ni Yorùbá World Media ni a ṣe tí a di ọ̀tá yín. Ẹ sọ pé kí bàbá wa kí ni wọ́n pè wọ́n, bàbá wa Ọ̀túnba, ẹ sọ pé kó step down, kó kúrò nínú Yorùbá World Media. A satisfy yín. A sọ fún bàbá, pè wọ́n lábẹ́ aṣọ, a pè wọ́n lóríṣiríṣi. Èmi gan mọ ipa tí mo kó lórí bàbá yìí pé bàbá ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, tẹ́ bá jẹ́ bàbá mi, ṣé mo lè bá yín sọ̀rọ̀ tì? Bàbá yẹn listen sí mi, ó ní pé ọmọ mi má worry, ọjọ́ báyìí mo máa step down nínú Yorùbá World Media. Wọ́n dẹ̀ ṣe lótìtọ́ lódodo. Wọ́n ṣe lótìtọ́ lódodo because wọ́n mọ̀ pé wọ́n gbé òtítọ́ sọ́wọ́. Òun lẹ ṣe ń rí pé even Chief Sunday Igboho ń support bàbá yìí pé ẹ má listen sí ẹni tó ń sọ̀sọ́kúsọ níta o. Ẹ má listen sí wọn. Wọ́n dá àárín wa rú débi pé a rójútu ara wa. Mo bẹ̀rẹ̀ sí ní pariwo láàrin Ìjìnlẹ̀. Mo ń bá Ìjìnlẹ̀ sọ, mo ń Kóìkì nínú gúùpù ojoojúmọ́ ni mo ń táìpù síbẹ̀. Ẹ pé Kóìkì, ẹ pé Ìjìnlẹ̀, ẹ pè wọ́n sí àkíyèsí pé inú túbú ni ìyá yìí ń kó yín lọ o, inú túbú ni ìyá yìí ń kó wa lọ o. Pé ká pè wọ́n sí àkíyèsí pé tí a bá lè stop Ìjìnlẹ̀, tí Ìjìnlẹ̀ come to his senses, but torí pé owó tí ó fẹ́ gbà lórí social media, because selfish interest lèmi rí gbogbo ìgbésẹ̀ Macus Ijinle, selfish interest ẹ̀ òun lòun fight fún. The same thing náà ni Soyekoribe gbé, selfish interest. Wọn ò nífẹ̀ẹ́ Yorùbá, ìfẹ́ ara wọn ni wọ́n ní. Wọn ò ready láti jà fún Yorùbá, but ìkan tí wọ́n ń gbà lórí social media yẹn ó ti kó sí wọn lọ́pọlọ. Kò jẹ́ kí orí wọn kó straight, kò jẹ́ kó mọ̀ nǹkan tí wọ́n ń ṣe. So gbogbo nǹkan tí ìyá yẹn bá ń bá wọn sọ ni wọ́n ń gbà. Èmi àti ìyá yìí a lè jọ ṣiṣẹ́. Ìmọ́lẹ̀ lèmi, òkùnkùn ní òun. Ẹnikẹ́ni tó bá ti ń sọ pé Ọlọ́run sọ pé ẹ chẹ́kì onítọ̀hún yẹn kẹ́ tètè ṣé kí ni kẹ́ fẹsẹ̀ fẹ́ fún. Ẹni tó bá ti ń sọ fún yín ní ìṣẹ́jú Ọlọ́run ló rán mi. Ṣé ìwọ nìkan lọ́lọ́run rán níṣẹ́? Àwa tí a dìde, Ọlọ́run kọ́ ló gbé àwa dìde ni. Chief Sunday Igboho tó dìde tó jẹ́ wípé gbogbo nǹkan ìní wọn ní Nàìjíríà bàjẹ́. Nǹkan ìní Onítìrí mélòó ni wọ́n ti bàjẹ́? Gbogbo nǹkan tí Onítìrí sọ Nàìjíríà kò ever ṣèkì rí, because wọ́n ti mọ̀ pé ọmọ wọn ni ẹni tí wọ́n rán níṣẹ́, ẹni tí wọ́n gbé iṣẹ́ Yoruba Nation tó gbélé lọ́wọ́ nìyẹn. Òun dẹ̀ believe pé òun máa ṣe dáadáa.
ó dẹ̀ ṣe dójú àmì, but àwa tá a dúró ṣinṣin a ò jẹ́ kí ẹsẹ̀ wa kó ṣe kí ni, kí ó mì. Mo pe Lady K náà ní gbogbo ìgbà yẹn, mo pe oríṣiríṣi Ọmọlúkà ò gbé kọ́ọ̀lù mi, á dé ọ̀tá ara wa. Lọ́ndà Ìyá Onítìrí yìí ni Bàbá Èkìtì tẹ̀sí máa ń gbé kọ́ọ̀lù mi, wọ́n ní ẹ jẹ́ ká wa home media, ẹ jẹ́ ká tẹ kọ́kọ́ ṣiṣẹ́ wa ná. Gbogbo nǹkan tí Bàbá Èkìtì ń ṣe tó ń sọ nígbà yẹn, Saheed ọmọ bọ̀tà, kò sí nǹkan tí mi ò bá sọ kí ó ronú kó yíwà padà. Saheed wà lára àwọn tó jẹ́ kí àwọn home media kí wọ́n kúrò lára Yorùbá world media. Ojú ẹ̀dẹ̀ ti já lénìí. Ǹjẹ́ tún gbọ́ kó máa jáde kó máa ṣe yẹ̀yẹ́ bó ṣe ń ṣe yẹ̀yẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀? Because ẹni tó ń support tó jẹ́ wípé ó dúró ṣinṣin, bàbá wa Chief Sunday Igboho Òòṣà, gbogbo nǹkan tí ẹ ní láyé kò ní bàjẹ́. Àwọn ọmọ yín wọn ò ní tàràkà kan tó jẹ. Bóyá a gba Yorùbá Nation, bóyá a ò gbà ni, àwọn ọmọ yín ò ní tàràkà ní agbára Elédùmarè. Àwọn ìyàwó yín wọn ò ní kábàámọ̀ pé àwọn bá yín pàdé, àwọn bá yín dòwò pọ̀. Àwọn ọmọ yín náà wọn ò ní regret for 1 second pé ẹ̀yin ni ọlọ́kọ̀ tó wá wọn wá sí ayé, nítorí pé ọlọ́kọ̀ tó dá ni yín, ọlọ́kọ̀ tí ó ń jà fún ẹ̀tọ́ àwọn èèyàn, nítorí pé from grass to grace lọ́lọ́run ṣe yín. Ẹ ti jìyà, ẹ mọ nǹkan tí wọ́n ń pè ní ìyà. Nítorí ẹ̀ mo ṣe máa ń wo gbogbo àwọn tí wọ́n ti ṣorí, àwọn tó jẹ́ wípé wọ́n wá láti ilé tí ó ní lọ́wọ́, wọ́n wá láti ilé olówó, wọ́n wá láti ilé politicians, but Ọlọ́run gbé wọn dìde, ó sọ wọ́n di èèyàn láti ara pé ọjọ́ ọ̀la ẹni yìí máa jà fún ọjọ́ ọ̀la ìran tí à ń pè ní ìran Yorùbá. Bẹ́ẹ̀ sì kẹ̀lé mi náà tí wọ́n àtàkì mi ní ìlú Àbújá. Wọ́n àtàkì mi ní ìlú Àbújá, wọ́n pa mí tán. Kò tẹ́ ń ṣe pé wọ́n pa mí tán, wọ́n pa mí ni. Ọlọ́run ló gbé mi dìde padà. Àdáwò ni wọ́n fi ṣá mi. Mo ti sọ̀rọ̀ yìí rí lórí social media, ẹ lọ wo fídíò mi. Mo ti show gbogbo evidence, picture oríṣiríṣi. Specialist hospital Gwagwalada, òun ni wọ́n gbé mi lọ. Ọdún 2010 was hell for me in the country called Nigeria. 2010 wọn bá ti pa ọ̀tá mi tipẹ́tipẹ́. At what age? Nítorí pé mò ń ṣe rere, mo dẹ̀ ń ṣòótọ́ pẹ̀lú nǹkan tí mò ń ṣe, pẹ̀lú iṣẹ́ mi ní ìlú Àbújá. Inú ẹlẹ́yin kan wá ń sọ pé ìbẹ̀lẹ̀ fẹ́ kú sí, ìbẹ̀lẹ̀ yín fẹ́ kú sí. Ẹ jẹ́ ká wo fọ́nrán yìí kó má dàbí pé ọ̀rọ̀ mi ti pọ̀ jù. Ẹ wo fọ́nrán díẹ̀ níbi tí bàbá àgbẹ̀dẹ tí wọ́n ti open up. Kẹ́ wo póstà tí mo ṣe nígbà yẹn tí bàbá wa Ọ̀túnba tí wọ́n fẹ́ anchor tó máa jẹ́ bomb ní ọdún 2022, but ìgbà tí Onítìrí bẹ́ jáde, mo máa ń sọ fún yín pé nínú ìjàngbara táwa yìí, gbogbo group ní Onítìrí ti plant àwọn ẹmẹ̀wá ìsì, ló ti fi gbogbo àwọn tó ń fún ní information ló fi wọ́n sí, most especially láàrin àwọn ọ̀dọ́ Yorùbá Global Youth. Gbogbo àwọn tó wà nínú group yẹn tí wọ́n padà wọlé àwọn ọmọ Onítìrí ni, nítorí pé wọ́n ti wo foundation, wọ́n ti wo bí a ṣe solid sí. Mo ṣe interview fún Onítìrí, àwọn question tí mo béèrè lọ́wọ́ wọn fún gbogbo àwọn nǹkan tí wọ́n sọ against àwọn ẹni bí, òun ni ó padà sí orí wọn yìí. Nítorí pé nǹkan ibi tí wọ́n wá ṣe fún Yorùbá Nation, wọ́n ti fẹnu ara wọn judge pé èèyàn burúkú ni ẹni tó bá wà nínú Yorùbá Nation. Èèyàn burúkú ni ẹni tó bá wà nínú Yorùbá Nation tó tún jẹ ẹsẹ̀ ẹni tó wà nínú Yorùbá Nation. Ọ̀tọ̀ nìyẹn o. Ọ̀tọ̀ tún ni kí ẹsẹ̀ wà ní wọn Nàìjíríà, kí ẹsẹ̀ kan kó wà nínú Yorùbá Nation. Kó máa gbọ́ information nínú Yorùbá Nation, kó máa lọ feed Nàìjíríà pé nǹkan tí wọ́n tún fẹ́, ìgbésẹ̀ tó fẹ́ gbé leléyìí o, ìgbésẹ̀ tó tún fẹ́ gbére o. Gbogbo bí wọ́n ṣe attack Chief Sunday Igboho kò ṣe ẹ̀yin tí ẹ ní ẹsẹ̀ kan nínú Nàìjíríà àti ẹsẹ̀ kan nínú Yorùbá Nation. But àwọn tí wọ́n dúró tán tí wọ́n wà nínú Yorùbá Nation 24/7, àwọn ni ẹ ń rí pé ó ṣòro díẹ̀ fún wọn
láti làlùyọ. Ọlọ́run dẹ̀ máa jẹ́ kí gbogbo wa ká ṣe kí ni ká làlùyọ, nítorí pé ọjọ́ ọ̀rọ̀ àwo ò ṣe pé kí a fi gba glory, self glory. Ẹni tó bá ti dúró sínú Yorùbá Nation tó bá ti ń wá self glory, ṣe ti rí irú onítọ̀hún yẹn, ó máa padà sírègùn lórí Yorùbá Nation ni, ó máa padà sírègùn ni. Màá tún máa rí yín ní after tí a bá parí fídíò yìí, ẹ máa rí ojú mi, màá dẹ̀ kí yín dáadáa, màá kí yín dáadáa. Ẹ̀yin èèyàn mi, ẹ wo fídíò yẹn wò. Wà tó jẹ́ pé bóyá tí n bá ṣe barbecue lẹ́yìn ilé mi, tí n bá pe secretary general pé kó bá mi mú ìwé pé mo ti gba Yorùbá Nation, bóyá torí àwọn yẹn báyìí wọ́n máa ti ṣe ọbẹ̀ lọ́lọ́run ó bá gúnyán ni wọ́n bá jókòó máa jẹ, bóyá tí n bá pe secretary general náà kó wá bá wa jẹ ńbẹ̀, ìjọ ó lè gbé ìwé yẹn lé mi lọ́wọ́ tí màá fi sọ pé àti ń lọ nìyẹn wà dẹ̀ ti gbá àti gbá. ẹ lè kọ bínú sí àwọn ọmọ Yorùbá, àwọn tí wọ́n fún ní kíní yẹn pé kí wọ́n máa lọ ṣe káàkiri bẹ́ẹ̀ yẹn, ìtara pé wọ́n jẹ́ Yorùbá, wọ́n lè gbẹgbẹ Yorùbá Nation, ìtara ni, àná wọ́n ti fọkàn tẹ́ ẹni tí tó rán wọn yẹn ti tẹ́rì fásitì yẹn, wọ́n ti fọkàn tán pé bóyá òótọ́ ló sọ, ẹni pé àwọn bíi méjì kan bíi mẹ́ta tí wọ́n mú ní tèkó, because simultaneously àwọn kan wà lẹ́kọ̀ọ́ lọ́nà sí Ọ̀yọ́ bẹ́yẹn, so àwọn tó ń mú sọ pé kámẹ́rà òfurufú kan òní United Nations fi ń wò wọ́n káàkiri, wọ́n ní sọ pé wọ́n save kámẹ́rà òfurufú, pé kámẹ́rà kan náà ti plan síbẹ̀, so bẹ́ẹ̀ pé kán lọ, so ìtara pé kán gba Yorùbá Nation yẹn ni, so but nísìnyí wọ́n ti kó sí abẹ́ páńpẹ́, wọ́n mọ̀ pé ẹni tẹ́ ń sọ yẹn pé ó kàn ń kàjú wọn ni, ó kàn ń deceive wọn ni. ṣé pé ẹni yẹn ò gba ìwé kankan lẹ̀ ń sọ yìí, àbí toró jẹ́ àbí duplicate ló fún wọn ni. Ok, ẹ lè believe pé torí ẹni tẹ́ ń sọ yẹn ní last year bàbá wa Banji Akintoye, bàbá wa Professor Adeniran àti bàbá wa Oseni wọ́n lè testify sí àwọn tí mo dárúkọ yìí, àbágbà kí ni last year, but torí ẹni tẹ́ sọ yẹn tó hijack yẹn ni àwọn tí kìíní àwọn tó máa ń ṣe lọ pé wọ́n fẹ́ fà sẹ́yìn because so that ẹni yẹn sọ pé àwọn ló gba kìíní yẹn. Bàbá wa Banji Akintoye àbágbà kìíní yẹn last year lóòótọ́, àti bàbá wa Adeniran àti bàbá wa Oseni, àwọn mẹ́ta tí mo dárúkọ yẹn wọ́n lè testify sí, but torí pé ẹni tí ẹ dárúkọ yẹn ó wà ìjà kìíní yẹn ni àwọn tí wọ́n ẹ̀fù wọn náà ti fà sẹ́yìn pé ok ká máa wo iṣẹ́ tó bá ṣe. ó ti fẹ́ di nuisance pé àwọn ò ní dá sí. bó ṣe rí nìyẹn. bàbá mi. àwọn tí mo dárúkọ yẹn pé bàbá wa Banji Akintoye yẹn àti bàbá wa Adeniran àti bàbá wa Oseni in fact tó bá go deeper ẹgbẹ́ mo fi kíni ẹ̀ confidential ẹ̀ àbágbà kíni ẹ̀ lóòótọ́, kíni ẹ̀ ọba gbà lóòótọ́, ọba gbà kíni ẹ̀ lóòótọ́, kíni ẹ̀ ó ti wà ilẹ̀ about 99.9% achievable, but mo tún sọ torí pé ẹni ẹ̀ ajá kíni ẹ̀ Dagbóru ẹ̀ ṣe mà Dagbóru náà ṣe kíní bẹ́yẹn, so àdèdí bó ṣe dàgbò kíní ẹ̀rú ọkàn òun dísìvọ̀n kiri bẹ́yẹn dùn àṣọ jù yẹn lọ. Last year yẹn bàbá wa Akintoye àbágbà kíní yẹn. Yes. Ok, kí lẹ́rọ. Bàbá sọ pé a máa rí gbà ní December, bàbá mọ nǹkan tí wọ́n ń sọ ń gbà yẹn, bẹ̀ tí wọ́n mọ extent ibi tí Dagbóru yìí tó ti da nǹkan rú dé nígbà yẹn. Ó dàbí mi náà mọ̀ ní abala kan bẹ̀ nǹkan mọ gbogbo ẹ̀ nítorí ẹ fi orúkọ mi sínú ìwé yẹn tó kò kí ń jẹ́ kí n mọ gbogbo ohun tó rí lé. Ok, in your opinion, ìgbà táwọn bàbá withdraw tán fi hold